A kú dédé ìwòyí. Mo kí ẹ̀yin bàbá mi nínú ilé, mo kí ẹ̀yin màmá mi, ẹ̀yin ìyá àbíyè, ẹ̀yin àfáà, ẹ̀yin pásítọ̀, èyíkéyìí tá bá wò ó jẹ́, babaláwo ni adáhùn ṣe. Mo kí gbogbo yín pé ẹ kú ìkàlẹ̀. Ẹ káàbọ̀ sórí ètò àṣírí ewé àti egbò bàbá wa. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé lórí ìkànnì yìí, mo máa ń sọ̀rọ̀ nípa bá a ṣe lè léwé àti egbò tá a fi lè tọ́jú ara wa. Òun náà ni mo máa ń sọ lórí ètò yìí. Kí ni mo mú wá fún wa lónìí fún ẹni tó bá ní àìsàn ẹ̀jẹ̀ ríru, omi ara wa, ẹ̀jẹ̀ ara wa, Ọlọ́run ní fi dè wá mọ́lẹ̀. Gbogbo àwọn tó bá ní àìsàn yìí lára, Ọlọ́run á fún yín níwòsàn láìpẹ́. Ẹ rí àánú gbà lórí àìsàn yìí. Bí ó ṣe kúrò lára yín, Ọlọ́run ni. Ọlọ́run lọba oníwòsàn. Ọlọ́run á wò yín sàn. Ọlọ́run á wò yín sàn. Ọlọ́run á fún yín lálàáfíà. Ẹni tó bá ní ẹ̀jẹ̀ ríru táwọn olóyìnbó ń pè ní hypertension àbí ẹ̀yin olóyìnbó, kí la máa lọ tọ́jú? Kí la máa lọ tọ́jú? Ìbẹ́pẹ dúdú. Ìbẹ́pẹ dúdú. Ẹ ń gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Babaláwo la bá jẹ́ ni, pásítọ̀ ni wá ni, wòlíì, èyíkéyìí tá bá wò ó jẹ́, dákun gbìyànjú láti subscribe sórí ìkànnì yìí. Gbìyànjú láti bá mi share ẹ̀ kó kálé kó ká oko. Torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wà nínú ilé tí nǹkan yìí ń ṣe. Ẹ jẹ́ káwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn jàǹfààní ẹ̀. Ọ̀fẹ́ ni. Kólúkálùkù náà ṣe àwọn nǹkan yìí fúnra wọn. Ọlọ́run á fún wa ní àlàáfíà. Àìsàn tí ò gbóògùn, Ọlọ́run ò ní fi ṣe wá. Ọlọ́run ò ní fi ṣe wá. Lọ bá mi tọ́jú ìbẹ́pẹ dúdú. Ìbẹ́pẹ dúdú. Bẹ́ẹ̀ ṣe rí kóró tó wà nínú ẹ̀, ẹ kó kóró yẹn kúrò ńbẹ̀. Ẹ lè là á, ẹ là á. Ẹ wá kó kóró yẹn kúrò, ẹ wá gé ìbẹ́pẹ yìí kéékèèké. Ẹ dà àlùbọ́sà áyù sí i. Àlùbọ́sà áyù ẹ dà á sí i. Àti ewé píà, ewé píà táwọn ewé avocado butter tó ti yé yín, ẹ dà á sí i. Ẹ wá fi omi ògì, táwọn bàbá wa ń pè ní omi kan, wọ́n ń pè ní omi ògì, wọ́n ń pè ní omi kan, wọ́n tún ń pè ní omi dùn. Èyíkéyìí tá bá mọ̀ tá bá wò ó pé òkì kan náà ni. Ẹ jẹ́ ká fi sè é. Tó bá pẹ́ yín ẹ̀ṣẹ̀ ń wò mí ni, ẹ dákun mo bẹ̀ yín ni. Ẹ bá mi subscribe. Ẹ rí i pé mi ò béèrè owó. Mi ò béèrè owó. Èyí tí mo fẹ́ lọ́wọ́ yín lólùfẹ́ mi, ó dá mi lójú pé ẹ ṣe fún mi. Torí ẹ̀yin lẹ béèrè fún àwọn nǹkan yìí pé kí n bá yín sọ, kí n wá sórí atẹ́gùn. Ẹ nídìí àwọn àgbo yìí. Mo ti wá mú wá fún yín lónìí. Òun náà lẹ̀ ń gbọ́ yìí. Omi ògì lẹ máa fi ṣe é. Ṣé ẹ ti ṣe é? Ṣé ó ti jiná? Lẹ́yìn tó bá ti jiná, fún ẹni tó ní hypertension nìkan ló ṣiṣẹ́ fún o. Ẹni tó ní hypertension nìkan ó ní oògùn yìí ṣiṣẹ́ fún, ní àgbo yìí ṣiṣẹ́ fún. Kò ṣiṣẹ́ fún ẹni tó ní ìtọ̀ ṣúgà o. Ẹni tó ní hypertension nìkan ló ṣiṣẹ́ fún. Ìbẹ́pẹ dúdú ẹ là á, ẹ kó ọmọ inú ẹ̀ dànù. Àlùbọ́sà áyù ẹ kó sí i. Ewé píà ẹ kó sí i. Ẹ wá fi omi ògì, omi ògì mo lè máa fi sè é. Tẹ́ bá ti sè é tó bá ti jiná, kẹ́nìyẹn máa mu kọ́ọ̀pù kan ní àárọ̀, kọ́ọ̀pù kan ní alẹ́. Ẹ̀ẹ̀mejì lẹ máa lò lójúmọ́. Ẹ̀ẹ̀mejì ni ẹ máa lò ní ojúmọ́. kọ́ọ̀pù kan láàárọ̀, kọ́ọ̀pù kan lálẹ́.
mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi pátápátá, ẹ̀yin tẹ́ ń fún mi ní ẹ̀bùn kan sí kejì, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ̀yin tọ́lọ́run mọ̀, ẹ ní kí n má dárúkọ yín, mi ò dárúkọ yín, àmọ́ Ọlọ́run mọ̀ yín. Ìlọ́po oore, ìlọ́po ẹ̀san Ọlọ́run bá mi fi san yín. Níbi tẹ́ ẹ ro kan oore sí, ẹ rore ń bẹ o. Níbi tẹ́ ẹ ro kan oore sí, ẹ rore ń bẹ. Ẹ ràánú gbà taya tọmọ tẹbí tará. Gbòrògbòdò ayé wà nílùú fún wájó. Àní sìnkú aya, àní sìnkú ọmọ, àwa náà pàápàá àní dẹni àkọlẹ̀bò. Gbogbo aboyún ilé pátápátá wọn á bí wẹ́rẹ́. Àwọn àgàn tọwọ́ àlàbòsùn. Béwé ṣe ń bọ́ lára igi tí ò ní igi lára, ijọ́ ọ̀kúnlẹ̀ kò ní ní gbogbo aláboyún ayé lára. Á gbóhùn ìyá, á gbóhùn ọmọ, bàbá ọmọ náà ò ní ya odi o. Orúkọ mi ò yípadà, orúkọ ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín, orúkọ mi ni Dr. Aviz Abolade. Ire o, ó dìgbà kan náà.